ẹ mọ̀ kú dédé àsìkò yìí o, ẹ ǹlẹ́ ń bẹ̀ ń wo ọdẹ ọdún bí yóò mọ̀ dùn ní lágbára ọlọ́run. Kábíyèsí ọba Libya, mo kí yín dáadáa o. wọn ọba tó ṣẹ̀ṣẹ̀ jẹ nílùú Libya, nílùú àràbù, àkìyín àṣẹ ní kí ẹ ń polongo ìran Yorùbá ni ẹ sì jẹ́ kí wọ́n mọ̀ wípé a ní àṣà. tó bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa, ìkànnì Jùgbà Máṣà lẹ ti ń gbọ́ wa ò Ṣeun Agboola lórúkọ tèmi o. Kábíyèsí, nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé bó ṣe wù yín bẹ́ẹ̀ ṣe jẹ́ ọba ìlú Libya yìí, wọ́n lè sọ pé ẹ wá gbadé ní Nàìjíríà, ẹ wá gbé adé padà sí Libya. ẹ dákun ẹ jọ̀ọ́, àtìlẹ́yìn yín la wà fún. ṣùgbọ́n kábíyèsí wo nínú àwọn ọba ilẹ̀ Yorùbá ni wọ́n gbadé lé ń lórí? tẹ́ ẹ bá dáhùn yẹn tán pé ọba báyìí báyìí ni o, kábíyèsí igbá ni o, kábíyèsí àwo ni o, àwọn ni wọ́n gbadé lé mi lórí o, káwá bí yín léèrè wípé ṣé kábíyèsí tó gbadé lé yín lórí yẹn ipò wo ni wọ́n wà nínú ọba nínú ìran Yorùbá? ṣé èṣe àwọn ọba bìkan kọ̀rọ̀ bìkan lè fi ṣe arúmọjẹ? nǹkan tọ́mọ Yorùbá bá ṣe tó ṣe fúnran wa, ó yẹ ká tì í lẹ́yìn ni. kádé ó pẹ́ lórí kábíyèsí, ìrùkẹ̀rẹ̀ ó jẹjẹjẹ adókinni, àwọn olórí ó ṣiṣẹ́ ìbí. ṣùgbọ́n ìdí tá a fi ń pe àkíyèsí ara wa sí ọ̀rọ̀ tí mò ń sọ lásìkò yìí ni wípé ǹjẹ́ ẹ gbàṣẹ lọ́dọ̀ ìjọba Libya? ṣé ẹ gbàṣẹ? ìdí pàtàkì tá a ṣe ń béèrè àwọn ìbéèrè yìí ni wípé tẹ́ ẹ bá tí ì ṣe ẹ jẹ́ kí ìjọba wa ó mọ̀ wípé alọ́ba ń bì kan, káwọn ọba wa ó sì mọ̀ wípé alọ́ba ń bì kan. nínú tàfíù yín tí mo wò, kábíyèsí ọba Libya, ọba Yorùbá nílùú Libya, ẹni ọba wà ní Germany, ọba Yorùbá wà ń gbá, ọba Yorùbá wà láwo. ohun tó ní ìtinú wa dùn sí ni, ká má bàa sọra wa nù. ibikíbi tá a bá dẹ̀ wà gẹ́gẹ́ bí ìwọ ọmọlúàbí wa, ká lè bá a lò lórí. ṣùgbọ́n kábíyèsí, bẹ́ẹ̀ ṣe ní àwọn ìbéèrè yẹn lọ́kàn ara yín, tẹ́ ẹ bá ti gbàṣẹ, ìbéèrè tó tún kù rèé, àwọn ibi tẹ́ ẹ lọ́ba wà yẹn ṣé bí ilẹ̀ àràbù ni wọ́n ṣe rí? ṣé wọ́n fọwọ́ sí i láti jẹ́ kẹ́ ẹ jọba? ṣé àwọn náà lọ́ba nílùú wọn? ṣé ẹ fẹ́ gbọ́ kábíyèsí? lóòótọ́ ibi gbogbo láàyè ti gbà wá, ṣùgbọ́n a ní àwọn ọ̀tá tó pọ̀ tí wọn ò fẹ́ràn wa, pàápàá jùlọ nílùú àràbù. mo fẹ́ kẹ́ ẹ rò wípé ìgbésẹ̀ tẹ́ ẹ gbé yìí, àwọn Haúsá community, ṣé ẹ mọ̀ wípé wọ́n ti kọ lẹ́tà síjọba Libya wípé àwọn ò fẹ́ ọba Yorùbá? ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà tí ò fi ní dìjà? torí pé lẹ́tà lẹ rí inú àwọn ará bíi, a gbọ́dọ̀ sọ pé inú wọn dà tàbí kò dà, ṣùgbọ́n lọ́kẹ̀mí àti ẹ mọ̀ pé wọ́n fẹ́ràn jàngbọ̀n, wọn ò ní sọ pé ọmọ Nàìjíríà kan náà ní. tẹ́ ẹ bá ti wá múra, ṣé múra yẹn ò ní jẹ́ àkóbá fún àwọn ọmọ Yorùbá tó ń gbé nílẹ̀ Libya? ṣáwọn ará Libya ò ní rí yín bíi pé ẹ fẹ́ wá gbalẹ̀ mọ́ àwọn lọ́wọ́, kán dẹ̀ fi kanra yẹn mọ́ àwọn ọmọ Yorùbá tí ń wá ọrọ̀ ajé wọn ní jíjẹ mímu ń bẹ̀ pẹ̀lú sùúrù? ṣé kò ní ṣe àkóbá? kábíyèsí, ó dáa láti jọba ní Yorùbá nílẹ̀ Libya, ṣùgbọ́n ṣé kò ní dàbí ìkọjá ààyè? tí ò bá ti ní dàbí ìkọjá ààyè, mo fẹ́ rọ̀ yín ni o kábíyèsí, ẹ jẹ́ á ṣe jẹ́jẹ́ o. torí bí kú ilé ò pa ni tòde ò lè pààyàn. mo ti ráwọn fídíò oríṣiríṣi táwọn ọmọ Yorùbá tẹ́lẹ̀ ṣèjọba lé lórí, ẹ̀jọba lé lórí tí wọn ò fọwọ́ sí, tí ẹnikẹ́ni mọ̀ wá kó tí ń bá wọn.
nǹkan àkọ́kọ́ tí mo rí nínú ọ̀rọ̀ wọn ni pé kẹ́ ẹ tó wá gba adé yẹn ṣe ló yẹ kẹ́ ẹ bá ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ọmọ Yorùbá tó ń gbé lọ́hùn kẹ́ ẹ bá wọn ṣèpàdé èyí tí wọ́n fi ń jáde lórí afẹ́fẹ́ yìí èyí tí wọ́n fi ń jáde yìí ṣe pé àwọn ìjọba Libya fúnra wọn wọ́n padà rí inú àwọn Haúsá community tí wọ́n kọ lẹ́tà náà padà dùn ọ̀rọ̀ mi yé yín o Libya ìlú àràbù ni o kì í ṣe ibi téèyàn ti gbọ́dọ̀ kọjá àyè o torí wọ́n nígbàgbọ́ nínú ọmọ Yorùbá wípé ẹlẹ́bọ ni wọ́n àwọn ọmọ Yorùbá ẹgbẹ́ wa náà ni wọ́n ń tà wá tí wọ́n ń polongo wa pé ẹlẹ́bọ ni wá kì í jẹ́ kán fẹ́ rí ọmọ Yorùbá lójú ká tó sọ pé ẹgbàdé sórí nílẹ̀ Libya bóyá ẹlẹ́ ìsọdún eégún ọdún orò ọdún ètùtù ṣé kò ní í di wàhálà nílẹ̀ Libya sà ṣe lè ṣe gbogbo nǹkan tá à ń sọ yìí ká tètè pe àkíyèsí yín sí pé ìtí ò bá tọ́ ẹ mọ́ ṣe o kó mọ́ padà wá jẹ́ àkóbá lórí àwọn ọmọ Yorùbá tí wọ́n ń gbé bẹ́ẹ̀ torí kì í ṣe dandan tẹ́ ẹ bá fẹ́ jọba kó jẹ́ ilẹ̀ Libya lẹ ti máa jọba tàbí ìlú àràbù kankan o. a tún gbọ́ pé àwọn agbóhùnsáfẹ́fẹ́ tí wọ́n ń sọ nípa pé àwọn ò fọwọ́ sí gbogbo wọn lẹ́lẹ́fẹ́ kó lọ ságọ̀ ọlọ́pàá ti Nàìjíríà ńlẹ̀ Yorùbá àbí àgọ́ ọlọ́pàá Libya ẹ mọ̀ dánwò tó lọ́ yẹ kẹ́ ẹ mọ̀ wípé ẹ̀yìn wọn ni wọ́n wà wọn ní fọwọ́ sí tẹ́ ẹ bá gbàṣẹ kẹ́ ẹ tó lọ gbadé kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ sí jọba tẹ́ ẹ láwọn ìwé tó yẹ kẹ́ ẹ ní. Libya ò dàbí Nàìjíríà kò dàbí ìlú yòókù tí wọ́n ti ń fọwọ́ wọ ìwọ́ o bẹ́ẹ̀ bá sì jọba ilẹ̀ Libya bí ẹ ṣe jẹ́ yìí ẹ jẹ́ kó ní ìmọ̀ sí àwọn ọba ńláńlá tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ọba ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kó ní ìmọ̀ sí wọn nú o ẹ ṣe jẹ́jẹ́ kábíyèsí ẹ lo ìwọ ọmọlúàbí àwọn olórí yín náà mórí tí wọ́n bá yín fa ìlẹ̀kẹ̀ oríṣiríṣi ẹ má gbìyànjú láti ṣe bóyá ọmọ Libya kan lẹ́wàá ní ẹ fẹ́ ẹ̀yin náà ti gbọ́ tàn wọ́n tẹ́lẹ̀ o kẹ́ ẹ má wàá sọ pé ẹ fẹ́ ọmọ Libya kan ọmọ Libya yẹn bẹ́ẹ̀ ṣe wàá fẹ́ tán lẹ́wàá ń bá ṣeré gbá lè bá ṣeré àwo eléyìí ó lè di wàhálà o ó sì lè di àkóbá ẹ má talẹ̀ ìlú onílùú o ẹ mọ̀ talẹ̀ nílùú onílùú kábíyèsí o torí pé ilẹ̀ Libya ilẹ̀ Yorùbá ò débẹ̀ o ó dàbí bígbà téèyàn ń yọjú ràn ni o kábíyèsí tí wọn ò bá pè yín sí ń bẹ̀ ẹ mọ̀ dá sí o tó kò bá ti ń ṣe ọ̀rọ̀ ọmọ Yorùbá o ẹ sì máa pàrọwà fún ọmọ Yorùbá tí wọ́n wà ń bẹ̀ náà kán má fa wàhálà kán má kó tiwọn bá yín o ẹ má hùwà tí ó kó bá ìran ọmọ Yorùbá o ẹ hùwà tí ó gbé wa níyì o ẹ má jayé káyé o ẹ má jẹ́ ká fi ayé kó jẹ́ káwọn àràbù kan rò wípé gbogbo nǹkan àwọn báyìí ìlà ń kó jẹ là ń kó mi o ẹ ṣọ́ra fún jẹkújẹ o ẹ ṣọ́ra fáyé jíjẹ o ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ ìran Yorùbá kò ní bàjẹ́ ilẹ̀ Libya náà kò ní gbóná mọ́ àwọn ọmọ Yorùbá tó wà ń bẹ̀ o kábíyèsí o ajúbà forí adé o ṣùgbọ́n àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí o tó rọmọlúàbí ni wá tó Ṣeun Agbọ́lá lórúkọ tèmi o kan ní Jùgbà Màsà náà lẹ ti ń gbọ́ wa ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa o ẹ ní dààmú lágbára lọ́wọ́ Ọlọ́run ilẹ̀ Yorùbá yóò máa dùn yóò máa dán ni o ìran wa ò ní kú ìran wa ò ní bàjẹ́ ìran wa à ní wọ kòtò wọn ò ní gbé wa wọ sàárè.